أن محمدا عبده ورسوله الذي بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وتركنا على محجة بيضاء ليلها كنهارها لا يزيغ عنها أحد إلا هالك. أما بعد، فإن خير الكلام كلام الله، وأحسن الهدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، فإن كل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أدعو الله سبحانه وتعالى أترى لكي النبي صلى الله عليه وسلم ìkẹ́nà kó mọ́ mọ́ lórí ànábì kó mọ́ bá wọn tàbí ànábì àti àwọn tí wọ́n fi dáadáa tẹ̀láwọn wọn títí tí ó fi di ọjọ́ ẹ̀san. tàbí Allah subhanahu wa ta'ala nínú àánú ẹ̀ kó mọ́ sáìka àtẹ̀mí àtẹ̀yìn nínú ẹni tí ó fi dáadáa tẹ̀lé lánàá ànábì kálẹ̀bà sórí ayatul qiyamah. gẹ́gẹ́ bí àlàyé ilé tí a ń síbọ̀ nínú tírà wa tí a mọ̀ sí Umdatul Ahkam tí àfáwà àgbà al-Hafiz Abdul Ghani bin Abdul Wahid al-Maqdisi rahimahullahu rahmatan wasi'a, kí Allah kó mọ́sá ìbá wa sàlékún ìkẹ́ àfá kó kí àfá náà. Ní bábù bí tí a ti dúó náà ní tó ní sí pẹ̀lú ọ̀rọ̀ àtàyámù, a rí pé a ka àwọn àhádìfì ní onírànràn fún wa tí a fi ń jó yí ọ̀rọ̀ nípa wípé táyàmọ́mù ní ṣíṣe ó jẹ́ bádàlù fún al'udu, ó jẹ́ nǹkan ìparọ̀ fún àlùwàlá olómi nígbàtá bá ti rí omi, àbá àti ẹ̀rọ omi gan akágara láti lè lo omi. So a sí àwọn àlàyé yẹn ní ẹ̀kúnrẹ́rẹ́ níjẹ̀jọ́. Àwọn aláwọn masáìlù kan bẹ, àwọn ìbéèrè ẹ̀sìn kan bẹ tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ táyàmọ́mù yìí tó jẹ́ pé a gbọ́dọ̀ wá láti ṣe ra wa láǹfààní rẹ̀ níwọ̀nba bí Allah bá ṣe kádàrá kí àsìkò gbà wá mọ́. Nínú ẹ̀ a rí pé a ṣàlàyé fún wa nípa pé ọ̀rọ̀ táyàmọ́mù ní ṣíṣe wọn ò ṣe mọ́jẹ̀mú kó jẹ́ pé ìrìn àjò téyàn ó bá tiẹ̀ ṣe táyàmọ́mù bẹ̀ náà bóyá ìrìn àjò tó gùn ni àbó ìrìn àjò tí ó gùn. Àmọ́ bí idhnillahi ta'ala eléyìí tí a ti gbé lónìí náà ni pé táyàmọ́mù ní ṣíṣe kò sínú mọ́jẹ̀mú rẹ̀ bákan náà an yakuna sáfàrù ta'a, kó jẹ́ pé ìrìn àjò tí èèyàn fẹ́ ṣe yẹn kó jẹ́ pé ìrìn àjò téèyàn ti fẹ́ lọ tẹ̀lé àṣẹ Ọlọ́run, kò sínú mọ́jẹ̀mú ẹ̀. ṣé mọ̀ pé nínú ọ̀dọ̀ apá kan náà àwọn olùmọ̀ nípa ẹ̀sìn Islam wọ́n jẹ́ yé wa pé tí a bá ní wọ́n ṣe rúkṣọ̀ fún wa pé wọ́n ṣe dẹ̀kùn fún wa pé a travel káwá ṣe kọ́sùrù ká dẹ̀rùnkù, pé eléyìí nínú dẹ̀kùn ṣẹ̀ríà ni. Nínú ẹ̀ ibẹ̀ ni wọ́n ti wá lọ fàáyọ pé àmọ́ tó bá jẹ́ sí pé sáfàrù al-ma'siyah ni, ìrìn àjò téèyàn fẹ́ ṣe yẹn ìrìn àjò tí ó ti lọ yapa òfin Ọlọ́run, wọ́n ní wọn ò ṣe lófin fún rú ẹni yẹn kó ṣe kọ́sùrù kó lọ mọ́ dẹ̀rùnkù ní ìrìn àjò yẹn. Torí kí ni? Torí pé ìdẹ̀rùnkù ní rúksọ̀ ni, ìdẹ̀kùn Ọlọ́run ni, wà i'anatuhu, ó sì tó jẹ́ ìrànlọ́wọ́ Ọlọ́run. Kò wá lẹ́tọ̀ọ́ káwá sọ pé ẹni tó bá ya ọkọ̀ òfin Ọlọ́run tó tako òfin Ọlọ́run yóò máa rí ìrànlọ́wọ́ Ọlọ́run, torí ayá Ọlọ́run pé wala ta'awanu 'ala al-ithmi wal-'udwan, wọ́n lọ lo òmùmù yẹn báhùn. Àpèjúwe tí wọ́n sọ ní kéèyàn gbéra ní ẹrù ìlú tàà wáyé lọ́fà kó wá gba Èkó lọ lápèjúwe, ìgbà tí ó dẹ́kò iṣẹ́ kí ló àníyàn tó torí ẹ fẹ́ lọ sí ńbẹ̀, ó fẹ́ lọ mọ́ síṣẹ́ aṣẹ́wó. Àbíbẹ̀kọ́ ìrìn àjò tó ṣe ó ṣe ìrìn àjò nítorí kó lè bá lọ kidnap àwọn èèyàn. Wọ́n ní irú ìrìn àjò yẹn téńtọ́n bá jẹ́ mùsùlùmí tó ń ti tó ṣe kò lẹ́tọ̀ọ́ fún láti ṣe kọ́sùrù láti dẹ́rùnkù, torí pé àwọn tọ́lọ́run ọba àlékẹ́lá ní kí wọ́n dẹ́rùnkù gẹ́gẹ́ bí àlàyé àwọn àfáà tí wọ́n lọ síbẹ̀ ní pé ìrànlọ́wọ́ l'Ọlọ́run fi ṣe fún wọn, ìdẹ̀kùn l'Ọlọ́run fi ṣe fún wọn. Irú ẹniyàn ò ní bùkátà sí dẹ́kùn Ọlọ́run nítorí pé ìrìn àjò tó ṣe ìrìn àjò ìyapa Ọlọ́run ni. Ìyẹn gbéra láti ìlú kan ó fẹ́ lọ dáná, ó fẹ́ lọ digunjalè,
àsìkò òun wá tó wá fẹ́ kí òun wá ló ń fẹ́ sí kọ́sùn àwọn àfáà kan ní kò lẹ́tọ̀ọ́ fún bẹ́ẹ̀ irú ẹ̀ náà ni wọ́n wá gbé wọ inú ọ̀rọ̀ táyà mọ́mù yìí so òun làwọn àfáà fi wá ní kò sínú májẹ̀mú táyà mọ́mù kó jẹ́ sí pé a ní tó bá sí ìrìn àjò yẹn gan ìrìn àjò kó fẹ́ lọ tẹ̀lé òfin Ọlọ́run pé kò sínú májẹ̀mú ẹ̀ torí pé as-sahih èyí tó lálàáfíà anna al-musafira yatayammam fi safari ẹni tó travel yóò ṣe táyà mọ́mù nínú àjò ìdá adima al-ma' tí ò bá ṣe rómi sawa'an safara li ta'an aw li ma'siyah bóyá ìrìn àjò tó wá ṣe ó ṣe ń torí pé ó tẹ̀lé òfin Ọlọ́run ó lọ sí ìrìn àjò nídìí torí pé wọ́n lọ so okùn ẹbí pọ̀ ẹ̀pín sáfárì tọ́ ànà ó lọ sí ìrìn àjò nídìí torí pé kan ṣe nìkáhù ó lọ yẹ súnà ànábì so irú ìrìn àjò báyẹn bóyá ló ṣe ní àbí ìrìn àjò ìyapọ̀ Ọlọ́run pé kò ní ṣe pẹ̀lú ẹ̀ tó pé táyà mọ́mù ní wọ́n ní azimatun fala yajuzu tarkuhu bi khilafi baqiyati rukhas ọ̀ràn èèyàn ní kó ṣe nígbàtí ò bá ti lè rómi ìyẹn yàtọ̀ sí àwọn ìdẹ̀kùn yókù tí Ọlọ́run ṣe fún àwọn onírìn àjò wọ́n ní àti pé li'annahu hukmun la yuqtassu bis-safar fahubiha fi safar ma'siyah kamashi yawmin wa layla wọ́n ní irú ìrìn àjò báyìí ìdájọ́ rẹ̀ wọ́n ní pé wọn ò special rẹ̀ pẹ̀lú ìrìn àjò irú táyà mọ́mù nísìn wọn ò special rẹ̀ pẹ̀lú ìrìn àjò tí ẹgbẹ́ kọ́sùrù nísìn wọ́n special rẹ̀ pẹ̀lú ìrìn àjò ní kó tó di pé yóò dẹ̀rùn kù yóò jẹ́ sọ sí ìrìn àjò ní àmọ́ táyà mọ́mù ọwà ń lé ọlẹ́sẹ́ tó bá ti lè rí àwọn okùnfà tó lè gbé ọsẹ́ bọ́ọ̀sì sí ńlé náà ọlẹ́sẹ́ wọ́n lóhun òjò ti kọ́sùrù sọ́lá torí bí yẹn ni wọ́n fi ṣe ní ẹ̀tọ́ fún ẹni tí ó bá sí ìrìn àjò kódà kò bá jẹ́ pé ìrìn àjò ibi tó lọ sí ń bẹ̀ ó yapa òfin Ọlọ́run bákan náà nínú nǹkan tí a tó gbọdọ̀ mẹ́nubà nínú àwọn masáìlì ilé tó ní sí pẹ̀lú ọ̀rọ̀ táyà mọ́mù tàà sí wọ́n ní pé ẹni tó bá jẹ́ sí pé ó ní omi tí ó fi sàlùwàlá ṣùgbọ́n omi yẹn ò lè ká gbogbo oríkèríkè ara rẹ̀ omi díẹ̀ ni tó bá ní kó ń fi fọwọ́ yọ nínú omi yẹn lè má débi tí ó fi fọ apá tí ó fi wá kọ̀m̀pìtì àlùwàlá parí àwọn olùmọ̀ nírú agbẹ́rin wọ́n ní ọ̀rọ̀ méjì ọ̀nà méjì ni wọ́n pín sí àwọn alákọ̀ọ́kọ́ àwọn lọ sí wípé irú ẹniyẹn tó bá jẹ́ sí omi tó wà lọ́wọ́ ẹ̀ tó wà lọ́dọ̀ rẹ̀ omi yẹn kò lè kọ̀m̀plìtì àlùwàlá yẹn parí wọ́n ní tí ó ṣe ní pé annahu yaksil mastata'a min a'da'i yóò fọ àwọn ibi tí ó bá ní kápá láti fọ̀ inú àwọn oríkèríkè ara rẹ̀ wa yatayammam anil baqi àwọn ará yòókù yóò wá sí táyà mọ́mù fún a padà sọ níparí èwo ni ó jẹ́ gbólóhùn tó tẹ̀sùn wọn jù nínú ọ̀rọ̀ àwọn olùmọ̀ méjèèjì tí wọ́n pín sí mọ́dàbí eléyìí oní tí Imam Ahmad lọ síbẹ̀ ó sì jẹ́ ìkànnà gbólóhùn Imam Shafi'i ọ̀rọ̀ náà ní Ibn Azmi sọ ẹ̀rí wọn tí wọ́n lò lórí eléyìí náà ní gbólóhùn Ọlọ́run ọba àdíkíọlá nínú Suratu Taghabbun ní àyà 16 níbẹ̀ fattaqullaha mastata'tum pé Ọlọ́run ní ẹ páyà Ọlọ́run pé bá ṣe ní kápá mọ́ nígbà tó sì jẹ́ pé omi tán ní kò lè fọ gbogbo ara tán kò lè ṣàlùwàlá gbogbo oríkèríkè tán a jẹ́ pé wọ́n ti páyà Ọlọ́run bá ṣe ní kápá mọ́ ìmúmù náà lọ mú wá bákan náà àti gbó àdíjà nẹ́bì tí àbí òwe àgbà ọdí ọwọ́ àyìn tánàbí sọ pé idha amartukum bi amrin tí bá pàyín láṣẹ pẹ̀lú alámàrí kan tó jẹ́ tọrọ ẹ̀sìn fa'tu minhu mastata'tum ẹmú wá ẹsẹ́ bẹ̀bá ṣe kápá àdísì yẹn bẹnu Bukhari àti Muslim so ẹ̀rí wọn tí wọ́n lọ lónú nípa wípé irú ẹniyẹn dìde tó ní kápá wọn ni kí ó fọ oríkèríkè ara rẹ̀ pẹ̀lú ibi tí omi bá dé ó sì sí táyà mọ́mù yókù ìyẹn ló fà á tí àfáwà Ibn al-Azmi tí àwọn fi sọ àgbọ̀hírì wọ́n ni wa hadha mustati'u ilé ìlú tí ẹniyàn ní kápá yá ti ya bibadi udu'i aw bibadi ghuslihi ghayra mustati'u ala baqihi wọ́n ni pé ó fẹ́ sàlùwàlá àbófẹ́ wẹ̀wẹ̀ jánábà àbíwẹ̀ haid èyí tó ní kápá nínú omi dédé omi tó rí yóò fi fọ́ dédé ibi tí ó bá kápá tó bá kámbẹ̀ yóò sì táyà mọ́mù rẹ̀
wọ́n wá ní wọ́n ṣe lọ́rọ̀ èèyàn léńtàn lórí ẹ̀ kí ó wẹ ìwẹ̀ yẹn pẹ̀lú nǹkan tó bá ní kápá fil awwal min àádọ́ ìlú udú wa àádọ́ ìlú gúúsù èyí tó bá bẹ̀rẹ̀ tó mìíràn bá lè bẹ̀rẹ̀ rẹ̀ nínú àwọn oríkèríkè ara nígbà tí bá ń sàlọ̀lá àbígbà tó bá ń wẹ̀ haifu balad ibi tó bá dé fa'ida nafada tó bá di kó mìíràn wá tán lazimaru atayammum li baqi a'dahi wala bud pé n tó wá jọ́ràn èèyàn fún ni pé yóò ṣe tayammum fún àwọn oríkèríkè ara tó ṣẹ́kù lápèjú èèyàn fọ ọwọ́ bọ̀ ó yọ ọnù nù ó fi omi símú ó ti fọ ojú ó wá kù apá tó kù wọn níbẹ̀ ni ó ti fi tayammum gbé yókù à ń bọ̀ wá bí gbólóhùn tó jẹ́ ar-rajihu min al-qawl yìí tó rìn lẹ́nu ọ̀rọ̀ àwọn bá ọ̀rọ̀ wọn lọ pé lè annahu ghayru wajibin ilma tó wípé kò rí omi náà ni fi tathhiriha tí ó fi ṣe mára rẹ̀ kò rómi yìí tó wá jọ́rọ̀ èèyàn lé lórí wọn ni pé yóò pààrọ̀ omi tí ò rí pẹ̀lú yẹ̀pẹ̀ yóò fi yẹ̀pẹ̀ yóò fi complete yókù Ibn Hazm sọ yẹn kama amara Allahu ta'ala bọ́lọ́n sí pálásẹ̀ ó jẹ́ gbólóhùn àwọn ẹni alákọ̀ọ́kọ́ nípa wípé táa bá rí omi díẹ̀ a sì fẹ́ sàlọ̀lá omi yẹn wà lè complete àlọ̀lá àbáfẹ́wọ́ ẹja náà omi yẹn ò lè complete ẹ̀ pé dédé ibi tó mi yẹn bá dé a stop ẹ̀ a lo omi yẹn débẹ̀ a wà fi táyà mọ́mù a fi gbé yòókù ó jẹ́ gbólóhùn àwọn àfáà alákọ̀ọ́kọ́ àwọn olùmọ̀ ẹlẹ́ẹ̀kejì àwọn lọ síbi pé annahu yatayammam ibtida'an nígbà tó ti rí pé omi yẹn ò lè parí ìwẹ̀ tó ń fẹ́ wẹ̀ yẹn àbí àlùwàlá tó fẹ́ ṣe táyà mọ́mù ni ó ṣe láti bẹ̀rẹ̀ kò ní wẹ̀ dára ẹlàmú ilé ìlébi tí Abu Hanifa lọ àti Imamu wa Malik ó sì jẹ́ ọ̀rọ̀ kan nù gbólò méjì tí Imamu Ahmad tí wọ́n ní àti Imamu Shafi'i pẹ̀lú ilé ìlọ̀pọ̀lọpọ̀ àwọn àfá salaf ni wọ́n lọ lórí ẹ̀ àwọn wá sọ pé li annahu la yajma'u bayna taharati al-ma' wa taharati at-tayammum torí pé kò sínú ṣẹ̀ríà kí a jẹ́pọ̀ láàrin pé a fẹ́ ṣe ìmára tó lómi àti ìmára oníyẹ̀pẹ̀ pé kò sínú rẹ̀ tàbá rí kan ńlá tó lọ síbi kan idha fukida al-aslu yusaru ila al-badal téèyàn bá ti ṣàfẹ́kù ìpìlẹ̀ tẹ́ẹ̀rí tó jẹ́ pìlẹ̀ tẹ́ẹ̀rí ṣe ẹwà górí lọ síbi tó jẹ́ tí wọ́n fi rọ́pò rẹ̀ àmọ́ kó wá jẹ́ sí pé ẹ́sẹ̀ pìlẹ̀ ẹ́tún ṣe ilé ìjọ́ pé wọ́n ní tí ò bá tó sí pìlẹ̀ ńlá ṣe wọ́n ní òsìn tó jọ àwọn ẹlẹ́ẹ̀kejì lọ bẹ́ẹ̀ wọ́n ní imma hadha wa imma hadha wahtaja Ibn al-Mundhir li hadha al-madhhab faqala Ibn al-Mundhir wọ́n wá wáyà rí fún madhhabi pé tí ò bá ti rí omi tí ó pé àlùwàlá rẹ̀ láti pìlẹ̀ tó ti mọ̀ pé omi yóò lè tó mi sálùwàlá omi yóò lè tó mi wẹ́rẹ̀ jánábà ìpìlẹ̀ náà ní ti ṣe táyà mọ́mù pé kò ní wẹ̀ mix ẹ̀ up wọ́n wá ní gbólọ̀ Ọlọ́run tó sọ pé wa in kuntum junuban fatahharu tẹ́ bá ní jánábà ẹ sì mára wọ́n ní fa awjaba ala al-junub al-iktisal bil ma' Ọlọ́run ṣe lọ́rùn èèyàn lórí ẹni tó bá ní jánábà pé kí ó wẹ̀ pẹ̀lú omi fa in lam yajid tayammama tí ò bá rómi yóò ṣe táyà mọ́mù náà lókùn kìí ṣe pé yóò wá lómi díẹ̀ yóò wá ṣe táyà mọ́mù díẹ̀ gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé ọ̀ràn èèyàn náà ni Ọlọ́run ṣe ẹni tó jẹ́ al-mudahi ẹni tó fi ẹ̀yìn ìyàwó rẹ̀ tó fi jọ ìyá rẹ̀ sẹ́mọ̀ pé ń tọ́lọ́run ṣe lọ́rùn èèyàn fún ni pé kó bọ́kùn ẹrú tí ò bá rí òun ni ó ṣẹ̀ṣẹ̀ gba àwọn oṣù méjì tí ò bá rí òun ni ó ṣẹ̀ṣẹ̀ wá lọ síbi pé à ń fún aláìní à ń fún alóúnjẹ káwá sọ pé níṣẹ́ orí ẹrú àmẹ́rù yìí ò pé ní ìròyìn tí ó yẹ kó pé tán pé àwa ní yóò wá tán ṣe sọ́ọ̀mù pẹ̀lú ẹ̀ yóò tó gbáwẹ̀ papọ̀ mọ́ pé ẹrú pé sáàlẹ̀ sọ́bà àbí yóò tó jẹun papọ̀ mọ́ àwẹ̀ pé ẹ̀rí pé nǹkan yẹn kò jọ mọ́ra wọn pàápàá táyà mọ́mú ó dádúró alùwùdú awùlùbùsù ó náà dádúró àmọ́ káwá mix ẹ̀ papọ̀ wọ́n ní òsìn tó jọ pé táwa bá ti lè sọ pé a lè mix ẹni tó ṣe zihad tó fẹ́yìn ìyàwó ẹgbẹ̀yà rẹ̀ pé àwọn ìdájọ́ yẹn pé nísìn nígbàtí ìwá rí àǹfààní àti orí ẹrú gbọ́ tányányán mú tún wá fi àwẹ̀ náà mú fi gbá lẹ́gbẹ̀ẹ́ wọ́n ní àárí pé olè kò sẹ́ni tí ó sọ̀yàn
náà ló fi jẹ́ sí pé agbọ́dọ̀ kíyèsára kìí ṣe gbọ́ àwọn nǹkan tí àwọn olùmọ̀ tí wọ́n bá mú wá ní ìyapa laysa kullu khilafil ulama yu'tabar kìí ṣe gbọ́ ìyapa àwọn àfáà náà lèyàn owó yìí ti bí ilé ó ti lọ ẹgẹ́ẹ̀tì ó wọlé kò gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ agbọ́dọ̀ wo èwo lẹ̀ rí gbé lẹ́sẹ̀ inú ẹ̀ láti mọ èwo la fẹ́ fi sin Allah subhanahu wa ta'ala. Bákan náà nínú ọ̀rọ̀ ni pé àfáà tí ó ṣe Sahih Fiqh Sunnah Abu Malik àwọn wá sọ pé wa la'alla al-adhhar annahu yatayammam ibtida'an nínú ọ̀rọ̀ yẹn èyí tó fẹ́ hàn jù èyí tó súnmọ́ kó hàn jù náà ni pé kó ṣe tayammum láti pìlẹ̀ kó wọ́n mi ti ẹ̀ papọ̀ li adami al-jam'i bayna al-asli wal-badal torí pé kò rọrùn láti lè jẹ̀pọ̀ láàrin ìpìlẹ̀ àti tán ní a fi rọ́pò rẹ̀ nígbàtà bá rí ìpìlẹ̀ tí ó rọrùn ká sọ pé ìmámù tí a pé nígbà tí ò bá sí mẹ́mú lé nínú ìbí rọ́pò rẹ̀ káwá ní ìmámù àti náà ìbí ẹmẹ́rẹ́gbẹ̀rẹ̀ ọmọ ṣiṣẹ́ at the same time kò possible so tí a bá rí ìmámù wọn ni ó sì ẹsẹ̀ kan náà ìbí bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ àlùwàlá olómi àbí ọ̀rọ̀ ìwẹ̀ lórí tí ò bá ti sí àwọn nǹkan yìí ni ó ṣẹ̀ṣẹ̀ wá kan táyàmọ́mù afẹ́ ṣe táyàmọ́mù láti fi ṣe jọ́sìn. Nínú àwọn tí wọ́n tún wọ́n bá lọ wọ́n ni wà ní annahu law lam yakun ma'ahu ma yakfi jami'a a'da'il wudu' aw al-ghusl tí ò bá rí nǹkan tó lè fi parí oríkèéríkèé ara rẹ̀ tí ó fi wẹ̀ àbí yóò fi sàlọ́lá fasta'mala al-badal tó wá lọ lo táyàmọ́mù tó jẹ́ pé òun náà fi rọ́pò àlùwàlá fa innahu yakunu ata mastata'a min amrillah intan ti ṣe ntọ́lọ̀ ń pa láṣẹ kó ṣe wa rasuluhu kadhalik ata nabi sallallahu alaihi wasallam ala anna alladhi yadhhabu li anna hadha alladhi yatayammam ba'da a'da'i innama hasalat lahu at-taharatu bi tayammum wahdahu la bi majmu'il ghusl wa tayammum pé èyí tó hàn tó sì ṣe náà ni pé ẹniyẹn ó gbọdọ̀ ṣe táyàmọ́mù láti pìlẹ̀ nìkan kìí ṣe pé bóyá yóò dápọ̀ gẹ́gẹ́ báwọn àfáà àkọ́kọ́ ṣe sọ torí pé oríkèríkè ara a lè sọ pé bí ṣe ń bá bọ̀ nígbà tó wá tán tó mi wá tán ní ó ṣẹ̀ṣẹ̀ wá fi táyàmọ́mù ọ̀rọ̀ yóò yí wa nísìn ṣe mọ̀ pé gẹ́gẹ́ bí àlàyé ilé ìta ṣe lílé tó kún nípa táyàmọ́mù ní ṣíṣe tá bá fẹ́ ṣe táyàmọ́mù àfọwọ́lulẹ̀ gbà àfọwọ́lulẹ̀ tàbá gbọ́n ìdọ̀tí yẹn a fi ọwọ́ yẹn pa fèsì wa báyìí àti ọwọ́ ó tán sífà táyà mọ́mùnù tọ́ èyàn wá ń sàrọ̀ lábọ̀ ó ti wá yọnu ó ti fọ ojú nù ó ti fọ apá ṣé yóò rọ yẹ̀tọ̀ sórí ṣé mú sífà táyà mọ́mù nípìnlẹ̀ ṣé mọ́sùn rọ́ọ̀sì mẹ́mẹ́ ṣé mọ́sùn òrìjìlẹ̀ ṣé mẹ́mẹ́ tó ń láti mọ̀ pé gbólóhùn tó tẹ̀sùn wọn náà ní gbólóhùn àwọn àfẹ́ ẹlẹ́ẹ̀kejì tí wọ́n lọ síbẹ̀ wallahu a'lam nípa wípé táyàmọ́mù náà ni ó ṣe láti pìlẹ̀ tó bá ti mọ̀ pé omi yíò kò lè tó mé ṣe àlùwàlá omi yíò kò lè tó mé wẹ ìwẹ̀ jánábà àbí wẹ̀ haid àbí nifas ẹtìgẹ́tì bá so táyàmọ́mù náà ni ó ṣe láti fi ṣe ìjọsìn ìyẹn jẹ́ ní ṣókí so ọ̀rọ̀ pọ̀ lórí ẹ̀ ọ̀dà àwọn olùmọ̀ àmọ́ tásàrà dáyé gbó torí àwọn masáìlì míì náà bákan náà ẹni tó bá jẹ́ sí pé ń bẹ pẹ̀lú ẹ̀ omi àmọ́ wọ́n ń bẹ̀rù pé tó ń bá lọ lo omi yìí nǹkan ó sì ẹ̀mí ohun bóyá tó ń gbé bá débọ̀ ó travel lọ ó gbé mi dání àmọ́ bẹ́ẹ̀ gbé tí má lọ lo omi yìí tí mo fi ṣe jọ́sìn mo fi sàlọ́lá àbí mo fi omi yẹn wẹ̀ pé omi yẹn ń ní rí nǹkan mí tí mú àwọ̀rọ̀ fíkì àbí bẹ̀rù lórí àwọn tí wọ́n jẹ́ èèyàn rẹ̀ bí ọ̀rẹ́ bí mọ̀lẹ́bí rẹ̀ àwọn alásùnmọ́ rẹ̀ àwọn alábàáṣe rẹ̀ áwọ̀dà bátì àbí bẹ̀rù lórí nǹkan ẹ̀gbọ́n rẹ̀ àlàátọ̀ṣ pé òǹgbẹ́ gbẹ wọn ìnìstàìmọ́láhù nígbàtà bá lo omi yẹn kí ni ó ṣe ìyẹn lómi lóòdòdó omi bẹ tó lè fi ṣe jọ́sìn ṣùgbọ́n omi yẹn tó bá fi lè fi ṣe jọ́sìn nǹkan ó ṣe àbí kí nǹkan sí àwọn alásùnmọ́ rẹ̀ àbí kí nǹkan sí dábàá rẹ̀ ó bùkátà sí Ibn Mundhir alayhi rahmatullah wọ́n sọ nínú al-Wasat wọ́n ní ajma'a kullu man nahfadhu anhu min ahli al-ilm gbogbo àwọn táwọn sọ̀rọ̀ wọn nínú àwọn àfọ́ onímọ̀ wọ́n panupọ̀ ala anna al-musafira idha khashiya ala nafsihi al-atash wa ma'ahu miqdarun yatatahharu bihi min al-ma' ń bẹ̀rù lórí rí ẹ̀mí ara rẹ̀ pé tó máa ṣe ìrìnàjò omi tó ń gbé sí ìrìnàjò
tó ń bá ní kó ń fi ṣe mára òbí ó gbé òun wàhálà ó sì ṣẹlẹ̀ sóhun wọ́n ní annahu yubki ma'ahu lish-shurbi yóò ṣe omi yẹn kù fún mímu kò ní fi ṣe àlùwàlá wa yatayammam Ibn Mundhir ló gba ìjìmọ̀ wà wọ́n pé yóò wá sí táyàmọ́mù ni ó sì so a jẹ́ pé nínú àwọn ọ̀nà tí èèyàn tó lè wó pé a lè ṣe táyàmọ́mù níbẹ̀ lódodo arómi àmómi yẹn abùkátà sí mímu rẹ̀ tá a bá ní afisàrẹ́ àlùwàlá nìsí tó ń gbé bá dé ó lè kó parun bá wa ó lè kó wàhálà bá àgọ́ ara wa ìyẹn ló fà á tí Ibn Qudamah náà fi sọ́nà tí àwọn al-Mughni tó bákan náà ọ̀rọ̀ yẹn náà ń bẹnu Majmu' al-Fatawa ti Ibn Taymiyyah Ibn Qudamah ni wal kha'if ala baha'imihi khaifan min diya'i ma lahu ẹni tí ń bẹ̀rù lórí àwọn nǹkan ọ̀sìn rẹ̀ ní ìbẹ̀rù pé dúkìá rẹ̀ yóò ráre kò ṣe dúkìá rẹ̀ ma law wajada ma baynahu wa baynahu lissun aw sab'un ẹniyẹn ń ṣe ìrìnàjò lọ wọ́n ń bẹ láàrin òun àti láàrin ìrìnàjò tí ń ṣe yẹn wọ́n ló lè ń jẹ àwọn wájú aw sab'un àbí àwọn ẹranko wild animal àwọn ẹranko tí ó jẹ́ ẹranko tí wọ́n ń fa nǹkan ya tí wọ́n lé ẹranko gbó ẹranko tí wọ́n ń ṣèyàn ṣùtá pé wọ́n bẹ wájú ìwé ènìyàn wá ní yakhafu ala bahimatihi aw shay'in min malihi ń bẹ̀rù lórí àwọn nǹkan ọ̀sìn rẹ̀ àbí nǹkan kan ní dúkìá rẹ̀ pé tó ń bá ní kó ń lọ lómi yẹn kò gbé àwọn ẹranko nǹkan ọ̀sìn rẹ̀ òun sì ní òlé láǹfààní àti ṣèrìn àjò lọ síwájú débi tí ó tó rí omi torí olè tán ní ń jà àbí àwọn ẹranko abìjà tí ń bẹ́ẹ̀ wọ́n bẹ̀rù pé ìparun ó ṣẹlẹ̀ wọ́n ní tí ó ṣe ni pé yóò fún àwọn nǹkan ọ̀sìn yẹn lómi mú onóòmù mi ń bẹ̀ yóò sì sí táyà mọ́mù nínú ìdẹ̀kùn tí ṣẹ̀ríà Islam tó gbé wá fún wa ní ṣẹ̀ríà Islam ó láàánú wa púpọ̀ ó sì láàánú àwọn nǹkan tó jẹ́ nǹkan ẹlẹ́mì tó jẹ́ dábà mas'ala mi ilé tó tún pàtàkì nípa alámàrí táyà mọ́mù ó ní pé a rí òkú tó kú kalẹ̀ lẹ̀ báyìí a rí ẹni tó ní jánábà a rí ẹni tó ní haid wa man ala badani najasa àti wọ́n ẹni tó pé ẹgbẹ́ kẹlẹ̀ yílá ó yàgbẹ́ yílá abọ́má tọ̀ sílá tẹ́gbẹ̀ ń bẹ̀lá rẹ̀ báhùn omi wá ní wal ma'u la yakfi illa ahadahum faman ahaqqu bihi omi ní arókù tó kú kaẹ̀lẹ̀ àrómi táìwẹ̀ kú a rí ẹni tó ní jánábà ẹni tó ní haid ara ẹni tí ẹgbẹ́ kẹlẹ̀ dà sílá tàlẹni tó lẹ́tọ̀ọ́ sí jù nínú àwọn wọ̀nyí nígbà tó jẹ́ pé dèdí omi tó wà nílẹ̀ ẹnìkan ló lẹ́tọ̀ọ́ láti lò nínú àwọn wọ̀nyí tàlẹni tó lẹ́tọ̀ọ́ sí jù nínú wọn àwọn àfáà sí ìyàpọ̀ ẹnu àwọn akẹ́ sọ pé idha kana al-ma' èyí tí ò sí fàǹfà ń bẹ ni pé tó bá jẹ́ pé omi yẹn milkan bó sì wà àlèmí malkan li ahadihim ẹnìkan nù wọn lómi bóyá kú tó kú olókẹlẹ̀ ní omi abẹ́ni tó ní jánábà olólómi abẹ́ni tó ní haid olólómi abẹ́ni tí ẹ̀gbín dà sílá olólómi sẹ́nìkan nù wọn ló sálómi fa huwa ahaqqu bihi yìí ò sí fàǹfàǹbẹ̀ òun náà ló ní nǹkan rẹ̀ wa hadha qata'a al-jumhur ilé ọ̀gọ̀rọ̀ àwọn olùmọ̀ wọ́n ní ò sí fàǹfà kankan lórí ilé wa idha kana al-ma' mubahan lahum tó bá jẹ́ pé kò sẹ́ni tó lómi nínú àwọn ìran àwọn tá a sọ yìí ẹ̀tọ́ lómi yẹ́kẹ̀ jẹ́ fún ojú wọn kò sẹ́ni kankan tó lè sọ pé èmi mo ní láìtì lórí omi ju ẹnìkan lọ fa'ala ma ya'ti kéèsì wá wà lórí tí ń bọ̀ yìí àkọ́kọ́ nínú àwọn olùmọ̀ wọ́n ní al-mayyitu ẹni tó jẹ́ òkú ahaqqu bihi min ashabil ahdath òun ló lẹ́tọ̀ọ́ sí kí ó lómi yẹn kí wọ́n lómi yẹn fún ju àwọn àyókù tí wọ́n ní ẹ̀gbin lọ bí ẹni tí ń ṣe kóṣù tó parí ẹ̀rọ bí ẹni tó ní jánábà lára àbí ẹni tí ẹ̀gbin dà sílà wọ́n ló kú ló lẹ́tọ̀ọ́ sí jùlọ gẹ́gẹ́ bí Imam wa Shafi àti Ahmad ṣe sọ wọ́n ní kí ló fà á táwọn fi sọ bẹ́ẹ̀ bí illatayn wọ́n ní rízì méjì làwọn fún wa ahaduhuma ìkànnà rízì méjì yẹn wọ́n ní pé annahu khatimatu amrihi òpin ayé tí ẹ̀ ilé ti wọn òkú ti parí ìrìn àjò tí ẹ̀
fàkúsọ̀ bí akmali taharatain wọ́n wá sàálẹ́sà pẹ̀lú yìí tí fi ń péjù nínú ìmára méjèèjì tá a máa ṣe ẹgbẹ́ ìmára à ń fomi ṣe àti à ń fi yẹ̀pẹ̀ ṣe pé èyí tó péjù nínú ẹ̀ náà ni ìmára olómi wọ́n wá sa òkú yẹn lẹ́sà pẹ̀lú ẹ̀ pé ló dáa ká lò fún wal ahya wọ́n láwọn alàyè sayajiduna al-ma táwọn bá ṣe ń sẹ̀mí wọ́n padà rómi tí wọn rízìn àkọ́kọ́ táwọn mú wá nù rízìn ẹlẹ́ẹ̀kejì tí wọ́n mú wá anna al-qasda min ghasli al-mayyit èròǹgbà tí ṣẹ̀rí àfiníká wẹ òkú wọ́n ni tanzifuhu wala yahsul bit-turab wọ́n ni ká fọ́kó má ẹ̀rí pé nígbàtí ànábì sálàyé nípa sífà ghusl al-mayyit ń sálàyé fún wa pé kí wọ́n fọ òkú yẹn lẹ́ẹ̀mẹ́ta tẹ́ bá gbé kò tún mọ́ ẹ̀fọ́ lẹ́ẹ̀márùn nígbàtí wọ́n wẹ Zainab ibnat Nabi ẹ̀fọ́ lẹ́ẹ̀méje tí ò bá tún mọ́ ẹgbẹ́ ẹwà wọn ṣe ní wítìrí bẹ̀ ṣe yẹ̀pẹ̀ lọ́ọ̀lọ́ fi ṣe káà mọ́ fòkù ṣe yóò mọ́ ẹ̀dígẹ́tì báwọn pé ìyìn ni tí wọ́n ń sọ èyí tó pé jù nínú ìtàfí ṣe mọ́ra òníká lo omi torí pé òun ní ó mọ́ òkú yẹn dáadáa lélẹ̀ tí yẹ̀pẹ̀ ló ṣiṣẹ́ yẹn wal-qasdu min taharatil ahya ní tí wọ́n sì gbà lérò níbi kí ẹni tí ń sẹ̀mí kí òun mọ́ istibahatu salat láti lè ṣe ìrun kíkí lẹ́tọ̀ọ́ fún ni wa hiya hasilatun bitayammum ìrun kíkí sì ní nǹkan àmì ti wà tó lè fi ṣe lẹ́tọ̀ọ́ fún ara rẹ̀ náà ní tayammum ní ṣíṣe òkú lè sí kò sí nǹkan àmì ní ọ̀rọ̀ àwọn olùmọ̀ alákọ̀ọ́kọ́ nípa wípé ajẹ́síkòkú láti síwájú àwọn ẹlẹ́ẹ̀kejì àwọn ní sọ ibùn najasa ẹni tó lẹ́gbìn láàní ahaqqu bil ma' min ashabil ahdath olótún lẹ́tọ̀ọ́ sí jù kó lómi ju àwọn àyókù lọ ẹni tí ẹ̀gbẹ́ dà sílá bóyá ìgbẹ́ ló yílá àbítọ̀ ìtọ̀ ọmọ tọ̀ sílá pé òun ló lẹ́tọ̀ọ́ sí kó ṣe kíni kó lómi yẹn ọ̀rọ̀ ni àwọn Ṣàfi'íyà wà lórí àti àwọn Hanabila ìyẹn ló fà á tí Imam Nawawi fi sọ pé li'annahu la badila li taharati torí pé ẹni yẹn la badal li taharati kò sí nǹkan tó náà fẹ́ fi pààrọ̀ fún ìmára rẹ̀ torí pé ìtọ́kẹlẹ̀ yílá direct ni ìgbẹ́ yílá direct ní tí ó sì fi fọ ara rẹ̀ náà lómi tí ó fi mọ́ ẹgbẹ́ náà ní pọ́ìntì so ìyẹn jẹ́ ọ̀rọ̀ tí wọn àwọn ẹni ẹlẹ́ẹ̀kẹta àwọn ní al-ahid ahaqqu bil ma' min al-junub ẹni tó ń ṣe nǹkan oṣù pé òun tún lẹ́tọ̀ọ́ sí kó lómi yẹn ju ẹni tó ní jánábà lọ torí kí ni ligọ́lági hadathiya torí pé ẹ̀gbin tí ẹ̀ ó tún nípa ó lágbára wa li annaha taqdi haqqa Allahi wa haqqa zawjiha torí pé ẹni yẹn yóò pé ìwọ̀ Ọlọ́run yóò tún pé ìwọ̀ ọkọ rẹ̀ nígbà bá mọ́ra tán ìwọ̀ tọ́lọ́run nínú ìwọ̀ ọkọ tí ó tún wá ṣe ní pé tó bá mọ́ra ìyẹn tán náà yóò pé ìwọ̀ ọkọ fi ibahati wátẹ̀ ìhà nípa pé yóò lè jẹ́tọ̀ láti súnmọ́ ẹ̀tí ń gbáhùn so o ní pọ́ìntì táwọn náà tó mú wá pé aláìdọ̀ ní olómi níbi mọ́sálà yìí ìyapẹnu ó wà lọ́dọ̀ àwọn Hanabila àti Shafi'iyya ní ojúpọ̀nà méjì lọ́dọ̀ àwọn Shafi'iyya àwọn tó ní ojúpọ̀nà kẹta tún wà ojúpọ̀nà kẹta òun náà ní wípé annahuma mustawiyani wa yaqa' baynahuma ní pé ẹni tó jẹ́ ẹni haid àtẹni tí ń ṣe janaba pé ẹni yẹn wọ́n jọ kẹgbẹ́ níbi kí wọ́n jọ ní omi ní wọ́n jọ ní ráìtì sómi lílò ní pé tó wá rí bẹ́ẹ̀ tààbá yíyanjú kúrò ní wọ́n ṣe wọ́n mú jẹ ní ìmá kó ṣe pé wọ́n mú pangolo ìdérí mọ́tì wọ́n wo ojú ẹ ìwọ́n mójú ojú ọmọ àbí ẹ̀yìn èyí tí wọ́n bá mú bẹ́ẹ̀ tó bá ti jù sókè èyí tó bá fi wálẹ̀ náà ni ẹni tó bá bá lọ náà ni àbí ká mú tákàndá tí wọ́n kọ yes no síbẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn ànúwáwò tí wọ́n máa fi ṣe Kùránì ẹdígẹ́tì bá ń pé ọ̀nà tí wọ́n gbà lónú ẹni tí ti ẹ bá wá bọ́ sí òní lọ so ìyẹn ni tí àwọn Ṣàfi'íyà sọ ní ojúpọ̀nà yẹn bákan náà wọ́n ní tó bá jẹ́ pé jánábà àti ẹ̀gbin ó pàdé lára èèyàn ń táwòye sí ní omi ilé tí ń bẹ فإنه يكفي فإن كان يكفي للاغتسال tó bá jẹ́ pé omi tó wà yẹn ó bá lè tó láti fi wẹ̀ فالجنب أحق به ẹni tó ní jánábà yẹn òun ló lẹ́tọ̀ọ́ sí
ṣẹ̀gbọ́n wọn tó ní di omi tó pọ̀ wà ilá tómi yẹn ò bá wá lè tó ẹni tó ní jánábà pé falmuhdith ẹni tẹ́gbẹ̀ yí láhùn ní èlò ṣùgbọ́n ó kẹ́ fómi fọ dédé ibi tí ìgbẹ́ bá yí lára rẹ̀ ẹtígẹ́tì báhùn so ń ní dédé àlàyé tí wọ́n ṣe ní agbáyìn yẹn. bákan náà inú àlàyé tí wọ́n tún ṣe ni pé ìgbàṣítàmà al-mayyit wa man ala badani najasa fa fihi khilaf tí òkú àti ẹni tí ẹ̀gbin bẹ lára rẹ̀ tí wọ́n bá tún jọ pàdé ìyapẹ́ ní tún bẹ lọ́dọ̀ àwọn olùmọ̀ wọ́n ní ẹni tó bá jẹ́ pé ìdí tó ń wò reason tó ń wò yé sí wọ́n ní pé tí ẹni yẹn bá fi lè ṣe àlùwàlá ní bí ẹ̀rẹ̀ tó wáyé pé mọ́kìfì tí ẹni pé ń sàlùwàlá ní bẹ̀rẹ̀ yóò fi tààrà àwọn parí yòókù so irú ẹni yẹn yóò jẹ́ sí wípé ẹni tí bá dá tí ẹ̀gbin bẹ lára rẹ̀ ní èlò omi torí pé irú ẹni yẹn nígbàtí omi ò bá lè kárí òkú ẹ ti mọ̀ pé omi ò lè kárí òkú náà tẹ́lẹ̀ ẹ̀yàn tó bá gba mọ́kìfì yẹn ni wọ́n rí fásí rẹ̀ ẹ̀tẹ́ tí ò bá gba mọ́kìfì yẹn tó wọ́n pé no ẹ̀ lè jẹ́ méjèèjì papọ̀ a jẹ́ sí pé táyà mọ́mù náà ni ó sì tómi ò bá lè tó ẹ̀ méjèèjì omi mọ̀ bẹ̀rẹ̀ náà ni omi mọ̀ bẹ̀rẹ̀ ni ó jẹ́ ṣókí ní agbárin ilé mọ́sálà ilé tí ó tún wà lọ́ndà táyà mọ́mù ká sáré bá lọ tọ́lọ́mọ ní kí àsìkò gbà wá ń ni pé kí ẹni tó jẹ́ láàárẹ̀ tí ń bẹ̀rù pé tó máa lo omi àárẹ̀ ń lè lékún àbó lè ṣokùnfà ìparun fóun ṣé yóò lo omi náà ni àbí táyà mọ́mù ni ó ṣe ọ̀gọ̀rọ̀ àwọn olùmọ̀ wọ́n lọ nínú wọn láti rí Abu Hanifa Imam Shafi'i Ahmad àti Ibn Azmi àtàwọn míì náà àwọn lọ síbi pé ẹni tó jẹ́ láàárẹ̀ tí máa ń bẹ̀rù lórí ẹ̀mí ara rẹ̀ pé ìparun ó ṣẹlẹ̀ sí ohun tó máa lo omi ó lẹ́tọ̀ọ́ fún kó ṣe táyà mọ́mù torí gbólóhùn Ọlọ́run ọba àlékẹ́ ọlá tó sọ nínú Suratul Maida ayẹlẹ́ kẹfà pé wa in kuntum marda aw ala safar tẹ́ bá já láàárẹ̀ àbẹ́ wà lórí ìrìn àjò aw jaa ahadun minkum minal gha'it abẹ́nìkan nù ní ti ẹ̀dé láti ilé gbọ̀nsẹ̀ aw lamastumun nisaa àbẹ́ ti ẹ̀súnmọ́bìnrin ẹ̀tì gbà falam tajidu ma'an ẹwà wà omi ẹ̀wà rí fatayammamu ẹ̀sì táyà mọ́mù ẹ̀tì gbà so ẹni tó bá já láàárẹ̀ Ọlọ́run gbé wánú ayà àbẹ́ni tó wà lórí ìrìn àjò ó gbé wánú ayà sí mú sáàrẹ́ mi àwa ní rírí omi méjì náà ni a ní rírí eléyìí tó jẹ́ sí pé àárí báyìí àmá ní kápá àti lè lò a sì rí omi tó yẹ pé àárí ìkápá wọn ò dé bí ká gbé omi yẹn jáde bí tó wà àmá àwọn báyìí pé eléyìí ìdájọ́ lọ́dọ̀ àwọn olùmọ̀ ẹgbẹ́ àti ra mẹ́nubà ní ọ̀sẹ̀ tó lọ ìyẹn ló fà á tí àfáwà Mujahid tó jẹ́ ọmọ kí Abdullahi bin Abbas tó jẹ́ Imamul Mufassirin ni wọ́n fi sọ pé áyà yìí ṣiṣẹ́ wa hiya lil marid tusibu aljanaba idha khafa ala nafsihi falahu rukhsatu fi tayammum mithlu al-musafir idha lam yajid al-ma' pé áyà yìí ṣiṣẹ́ fún aláàárẹ̀ tó jẹ́ pé ó ní jánábà lá wọ́n bẹ̀rù pé tí ń bá ní mo lọ fún mi wẹ̀ nǹkan ó ṣe mí ìdẹ̀kùn bẹ nínú ṣẹ̀rí àfúnrẹ́ ẹni yẹn ó sì táyà mọ́mù bí ẹni tó jẹ́ onírìn àjò náà ni tó náà bá wọ́ omi tí ò rí ìdẹ̀kùn bẹ fún kó ṣe kíni ó sì táyà mọ́mù àti fún gbónú Ọlọ́run ọba àlékẹ́lá tó sọ ní Suratul Nisa ayà 29 pé wala taqtulu anfusakum Ọlọ́run ní ẹ má para yín tó ẹni tó bá wẹ̀ tó fi àìmọ̀kan yanjú ẹ tó tútù wá bẹ̀rẹ̀ sí ní mú tára rẹ̀ ń gbẹ̀ tó wá tàtàrà bẹ bọ́sálì kìyàmà irú ẹniyẹn òun fúnra rẹ̀ ló ṣe sábà bí ikú ara rẹ̀ pẹ̀lú àìmọ̀kan láàrin eléyìí ni àfáwà àtọ́ ìlàwọ́n fi kọ̀ àti Hassan wọ́n ní táyà mọ́mù aláàrẹ̀ pé kò lè ṣe àyàfi nígbàtí wọn ò bá rómi fún aláàrẹ̀ yẹn àwọn ní kò lè ṣe kìí ṣe pé bóyá ń bẹ̀rù lórí ẹ̀mí ara ẹ̀kọ́ pé tí wọn ò bá rómi fún aláàrẹ̀ nìkan ló fi lè ṣe táyà mọ́mù torí ìzọ́ èrò àyà ìtorí tí àyà yẹn sọ ní fètèntè àwọn àfáà kejì wá fún ẹlẹ́sì pé ń tẹ́ sọ yìí annal ayata hujjatun lana àyà ìgbẹ̀n àwa ló jẹ́ ẹ̀rí fún kìí sẹ́yìn tó ń pé wàtẹ̀kìdìrìà ní tí wọ́n fi pamọ́nù àyà yẹn ni pé wa in kuntum marudan tẹ́ ẹ bá jẹ́ láàárẹ̀ fa ajastum
aw khiftum min isti'mal al-ma' ẹ wá kágara àbẹ́rù ń bà yín tẹ́ẹ̀lé lómi yàkùdírù tí bẹ̀rẹ̀ àyà yẹn nù tẹ́ẹ̀ kágara tẹ́ẹ̀lé lómi aw kuntum ala safar falam tajidu ma'an àbẹ́wà lórí ìrìnàjò tẹ́ẹ̀rí mi fatayammamu ẹ̀sẹ̀ tayammamu pé tí bẹ̀rẹ̀ náà nù pé ìkágara náà ní bẹ̀rẹ̀ àyà yẹn àbẹ́yẹn bẹ̀rù pé tí máa lómi nǹkan ó sì ní wọ́n ní àyà yẹn gan àwa gan ló ṣiṣẹ́ fún kìí sẹ́yìn ẹ ti rí báwọn àwọn ni àmọ́ o tó bá jẹ́ sí pé aláàárẹ̀ ń bẹ̀rù lórí ẹ̀mí ara rẹ̀ pẹ̀lú pé tó bá lo omi àlékún àárẹ̀ ó ṣẹlẹ̀ áwùkà ákùnrí albóhù àbí àìsàn tí ń ṣe yẹn kò ní tètè lọ bọ̀rọ̀ kí ni ó ṣe fàálì yàtàyàmàm ṣé yóò ṣe táyàmàmù ò ní ń wò bẹ́ẹ̀ kìí ṣe pé bóyá nǹkan yẹn ti ṣẹlẹ̀ ní o bá ti máa lo omi àìsàn yìí ó mà tó lè má tètè lọ àbí nǹkan mà lè ṣe mí tàwáhùmù ní látọ̀dọ̀ rẹ̀ wọ́n ní ọ̀gọ̀rọ̀ ọ̀nà àwọn olùmọ̀ wọ́n lọ nínú wọn láti rí Abu Hanifa Imam Malik Shafi'i nínú ọ̀rọ̀ kan náà gbólóhùn méjì tí wọ́n ní àti Ibn Azmi àwọn lọ síbi pé wọn ò ṣe ní májẹ̀mú tó jẹ́ pé ẹni yóò tiẹ̀ máa bẹ̀rù aláàárẹ̀ yóò máa bẹ̀rù pé òun parẹ́ òun kú hatta yatayammamu lil-mar' títí tí ó fi ṣe táyàmọ́mù fáìsàn tí ń ṣe tí ó fi ṣe táyàmọ́mù tálàáyé fi ṣe táyàmọ́mù bal man kana al-wudu yazidu maraduhu ẹni tó bá jẹ́ pé àlùwàlá ṣíṣe ó lè lé àìsàn rẹ̀ kún aw yu'akhir bur'uhu àbí yóò tiẹ̀ tún wá lọ lára kò ní jẹ́ káìsàn yẹn tètè lọ fa innahu yatayammam ẹ̀tí bá yóò ṣe táyàmọ́mù lẹ́ni tó bá jẹ́ pé wò bí a ti máa lomi nǹkan ó tètè ṣe mí àbí ẹni tí ń ṣe mí ò ní tètè lọ torí ìmúmù àyà yìí àti ìmúmù míì náà táwọn àfáà tó lọ kó wá nípa wípé Ọlọ́run bá lékè lásán ọmọ Suratul Baqara àyà 185 níbẹ̀ pé yuridu Allahu bikumul yusra wala yuridu bikumul usra ń tọ́lọ ń gbèrò fẹ́yìn mùsùlùmí ń ní ìrọ̀rùn Ọlọ́run ní ẹ máa ṣẹ̀ sí nítorí pé fẹ́ fara níyí Ọlọ́run gbèrò níra pẹ̀lú wa yàá rí pé nígbà tó ti rí pé kíní yóò já sí nira fún ó lọ síbi ìrọ̀rùn Islamu dínú yusr so n tí wọ́n fẹ́ fàyọ̀nà ìyẹn ló fà tí Ibn Azmi fi sọ pé falharaj wal-usr saqitan àti ẹ̀ṣẹ̀ ní àti ìnira ní àti ìfúnpínpín ní méjì ti jábọ́ fún ẹniyẹn ọpẹ́ ni fún Allah bóyá àìsàn yóò wá lékún tó bá lò àbáìsàn ní lékún wọ́n sáà ti jábọ́ fún wọ́n ti jábọ́ fún ìyẹn ló fà tí wọ́n fi gbé ìgbà wá kan wá látọ̀dọ̀ Ahmad àti Imam Shafi'i inú ìkanú ọ̀rọ̀ wọn tí wọ́n sọ nípa wípé annahu yushtaratu khawful halak bi iba'ati tayammum pé wọ́n náà ṣe májẹ̀mú kí èèyàn máa bẹ̀rù pé òun ó parẹ́ kó tó di pé yóò ṣe tayammum pé májẹ̀mú ni àmọ́ tó ń ti ọ̀rọ̀ wọn tí wọ́n gba ìgbà wá yẹn bẹ̀ wa madhhabul jumhur as-sahih wallahu a'lam madhhabi ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà nípa wípé ń bẹ̀rù lórí ẹ̀mí ara rẹ̀ àbí kò tí ẹ̀bẹ̀rù ó sáré gbá tí máa ní mo sí lómi nǹkan ó sì mí kódà kó má dé ipò pé yóò parẹ́ o lè lò olóòmọ̀ bára rẹ̀ sí rí yóò lè lo tayammum so ilé jẹ́ mas'ala mi ní agbárin tó ní sí pẹ̀lú tayammum bákan náà ẹni tó bá ní ọgbẹ́ lára kí ni ó ṣe ó ní ọgbẹ́ bóyá wọ́n ṣaládá àbí ibi títí sí ẹ̀rẹ́ lòun náà ló bú ara ládá ní ẹsẹ̀ ní kókósẹ̀ bá méjì olójúlú báyìí àbó bú ara lọ́kọ́ lẹ́sẹ̀ so ó sá ní ọgbẹ́ ní èyíkéyìí ibi tí àyè àlùwàlá wà kí ni ó ṣe wọ́n ní mas'ala yìí òun náà jẹ́ tuntun láti mas'ala pìlẹ̀ ilé tó jẹ́ pé wọ́n ń ṣàlàyé ọ̀rọ̀ àwọn àfáà ilé ìta sọ síwájú pé ìjẹ́ a lè jẹpọ̀ láàrin tó jẹ́ aslu àti badal tó jẹ́ aslu tó jẹ́ ìpìlẹ̀ tamọ̀ sí omi àti tó jẹ́ badal fún tamọ̀ sí yẹ̀pẹ̀ àbókúta àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ pé sá lè jẹpọ̀ wọ́n ní orí mas'ala yẹn náà ní ilé ó padà sí famọ̀mọ́nà aljamu bainahuma ẹni tó wọ́n bá gbà wọlé pé a lè ṣe tayammum lẹ́gbẹ̀ẹ́ kan a lè lo omi níbi tí omi bá dé lẹ́gbẹ̀ẹ́ kan ẹ̀sẹ̀ rí báwọn pé irú ẹni yẹn gẹ́gẹ́ bí Abu Hanifa àti Malik òun náà sì ní ilé tí ó rinlẹ̀ lélé tí ẹ̀rí ilé tó padà wá láìpẹ́ wọ́n ní irú
ìṣesí báyẹn ẹni tí ò bá gbà wọlé yóò jẹ́ sí pé kò ní wo ẹ̀gbá kó sàlọ̀ aládìí ẹ wọlé ìwé ẹni tó ní bandage ẹ̀pá máa ń kanú tí àwọn àfá onífíkì ń gbọ́ pé ẹni tí ó ní ọgbẹ́ tí wọ́n á fi bandage síbẹ̀ àbí ò tí ẹ̀ ní bandage náà ni tó bá rí pé tómi bá débẹ̀ àìsàn yẹn ò ní tètè lọ ọgbẹ́ yẹn ò ní tètè gbẹ pé yóò kàn á wo ẹ̀gbẹ̀gbẹ́ kíní yẹn ṣùgbọ́n ọwọ́ ni ẹgbẹ́ yẹn wà ní yóò wá fi ibẹ̀ yóò ṣe táyà mọ́mọ́ bẹ tẹ̀gbọ́n àwọn afá máa ń sọ ẹ̀rí wọn ní mọ́sálà tá kọ́kọ́ yanjú so àwọn tí wọ́n bá gbà wọlé ẹ̀rí pé àwọn ni wọ́n lọ sí pé ó mọ sàlùwàlá bọ̀ níbi àwọn oríkèéríkèé ara tí ó ní kápá àti sàlùwàlá àwọn tí ò bá gbà wọlé àwọn sọ pé ó wù ẹ̀ máa ṣe táyà mọ́mọ́ tí kìíní yẹn ó fi lọ so ìyẹn ni ṣókí ní agbárin yẹn so omi dèdè ọ̀rọ̀ tó wà náà ṣókí tó rọrọ̀ pọ̀ bẹ̀ nínú ẹgbà wá hadith tí wọ́n lò àwọn apá kan náà àwọn olùmọ̀ wọ́n fi láìfi kan hadith yẹn wọ́n ní ò lálàáfíà tó wọ́n fi láìfi kan hadith yẹn náà ni hadith ni Jabir ibn Abdullah Jabir ni kharajna fi safar àwọn jáde ní ìrìnàjò kan fa asaba rajulan minna hajar òkúta wá bá ọkùnrin kan nínú wa fa shajjahu fi ra'si òkúta yẹn wá là lórí ó fọ́ lórí thumma ihtalama lẹ́yìn ìgbà tó kúta yẹn ti fọ́ orí rẹ̀ ó wá sùn ó lálàá ó dà nǹkan sára faqala li ashabi ó wá sọ fáwọn tí wọ́n jọ sí ìrìn àjò yẹ pé hal tajiduna li rukhsatan fi tayammum ǹjẹ́ ti ẹ̀ bá mi rí ìdẹ̀kùn kan nípa pé kí n ṣe tayammum bí qalu àwọn tí wọ́n jọ sí ìrìn àjò yẹn wá ní ma najid laka rukhsatan wa anta taqdiru ala al-ma' pé kò sí ìdẹ̀kùn kẹ́kẹ́ fún ọ lè lómìnà oníkápá àti lómi omi náà lọ lò náà láti gbọ́dọ̀ ṣọ́ra ẹwọ láàmà bèèrè fátíwá lọ́wọ́ wọn tí kìí ṣe pé àwọn tó yẹ pé ọ̀rọ̀ mímọ̀ kò yé wọn tó tí wọ́n wà lọ kó báyàn téèyàn bá sì bọ́sálì kìí àmà èèyàn ní wáyé mú pàápàá jùlọ tó bá ní ṣe pẹ̀lú àlámàrí ẹ̀mí ó léwu púpọ̀ a gbọ́dọ̀ ṣọ́ra bá ṣe ní kò sí rúkúrò ọ̀gá fún oníkápá àti lómi fàtásàlà òun náà ó bá bẹ̀rẹ̀ sí ní lómi ló bá wẹ̀ bó ṣe wẹ̀ yẹn tán fàmáàtà fábù sàbàbíyà omi tó lò ó wá ṣokùnfà ikú rẹ̀ bó ṣe jáde láyé nù falamma qadimna ala nabi sallallahu alaihi wasallam jáde nígbà tá a dé sọ́dọ̀ nabi sallallahu alaihi wasallam ó kú bí ọbì dáàlì wọ́n wá fún ànábì ní èrò pé ń báyìí máa ṣẹlẹ̀ ní ìrìnàjò ẹnìkan nù wa òkúta bá ó sì fọ́ lórí ó wá ní jánábà àwa ní òlé lómi ó sì padà wẹ̀ ní tipátipá ìbákú kọ́ra annabi sallallahu alaihi wasallam annabi ni kọtàlúhù wọ́n sì pa annabi ò dojú ọ̀rọ̀ kàwọn tán wá bá annabi pé kọtàlùtùmúhù annabi ò wíwẹ̀ ẹ̀tì rí bá kọtàlúhù àwọn tó bí léèrè wọ́n sì pa kọtàlá umullah ọlọ́run pa àwọn náà alásáàlù wọn ò ṣe béèrè ìdálàm ya'lamu nígbà táwọn ò nímọ̀ ń parẹ̀ tí ò yé wọn wọn ò bá bí àwọn tó nímọ̀ fas'alu ala dhikri in kuntum la ta'lamun ọlọ́ni ẹ béèrè lọ́dọ̀ àwọn tí wọ́n nímọ̀ tẹ́yìn bá jẹ́ ẹni tí ó mọ̀ wọn ò ṣe béèrè Ànábì wa ní fa innama shifa'ul 'ayyi as-su'al tó dájúdájú ìwòsàn tí ń bẹ fún àìmọ̀kan al-'ayyi una bimana al-jahl ìwòsàn tí ń bẹ fún àìmọ̀kan una ni as-su'al tẹ́yìn bá ti lè béèrè báyìí ó ti ṣògùn àìmọ̀kan nù Ànábì wa ní innama kana yakfihi an yatayammam ẹwọ̀n kan pé dájájú ó ti tó ẹni yẹn kó kàsí táyà mọ́rùn lásán ó ti tó so ilé ni mas'ala ilé tó jẹ́ sí wípé bó ti rẹ̀ pé àwọn àfáà sọ pé hadith yẹn da'ifu ni bet mana hadith yẹn wọ́n ló ní ẹ̀rí tí wọ́n gbára lé lórí ẹ̀ tí wọ́n sì lò nípa wípé èyàn sá bèèrè béèrè náà ni kí nǹkan má fi ṣe so torí ọjọ́ wa tí ó ti lọ bí idhnillahi ta'ala so àti láǹfààní àti délẹ̀ ní orí alámàrí mas'ala tó ní ṣe pẹ̀lú táyà mọ́mù yẹ ẹ̀tà ń bí Allah subhanahu wa ta'ala ó mọ́sẹ̀ fún wa ní àgbẹ́yẹsẹ̀ pẹ̀lú ògo Ọlọ́run kó sọ àdí ju ọjọ́ mẹ́jọ lọ láti máa tẹ̀síwájú lórí mas'ala ilé tó ní ṣe pẹ̀lú táyà mọ́mù kó tó dípá tó tẹ̀síwájú nínú tírà wa Umdatul Ahkam ilé ìtàn bá lọ tàbí Allah kó mọ́sẹ̀ ṣe àlékún àgbẹ́yẹ nìkọ̀ọ̀kan wa fa subhanaka Allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk assalamu alaikum wa rahmatullahi wa barakatuh